ọ̀sẹ̀ yìí láṣìírí tú ẹ̀ka lórí news ni tí wọ́n sọ wípé gbà tí mọ̀ bá ó padà lọ sẹ́tù sínú Kaduna tí wọ́n jẹ́ Alhaji Garba tí ó sì tọ́jú ẹ̀ lórí ìbọn tọ́ba kó tó di pẹ́ nìkan ọmọ ibi tó padà lọ mọ́ ó ti gbẹ̀tọ́ tiẹ̀ ọba tiẹ̀ lọ nìyẹn mo ṣe sọ́n bí wá sí tí mo ṣe kọjá lọ. eléyìí ni nǹkan tí ń dá wàhálà sílẹ̀ ló jẹ́ kí bàbá Gumi ó sọ pé kíjọba ó negotiate kíjọba ó wá fi wọ́n sínú budget bí wọ́n ṣe fi ti Niger Delta sínú budget. Ó ti gbàgbé pé níjọba bá lọ tó ṣe mistake ẹlẹ́ẹ̀kejì àwọn wèrè ilẹ̀ Yorùbá náà tẹ̀ tí wọ́n burú gan o wọ́n rò pé Yorùbá. fídíò tí ẹ wò tán yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ gbọ́ ọ̀pọ̀ rárá ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá yẹn sọ nínú fídíò yẹn ọ̀rọ̀ yẹn ti ń fa wuyewuye ó ti ń fa àríwísí lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá wọn afẹ́kẹ́yìn náà gbọ́ kí ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tẹ́ bá wá gbọ́ tán kí wọ́n á mú èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n á mú èrò àti ìwòye àwọn ọmọ Yorùbá kí wọ́n á mú wá fún yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbọ́ tán kí ẹ̀yin náà lè bá a mọ òtẹ́yìn náà máa sọ sí i kó lè bá a yé yín ẹ jẹ́ á gbọ́. Mo gbọ́ nínú íńtáfíù ọ̀gá wa bàbá wa Gumi ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé èmi ò jẹ́rìí yín fi o ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ẹni pàtàkì mo gbọ́ nínú íńtáfíù wọn ẹ̀yin ọmọ wọn kẹ́ ẹ̀ tètè jíṣẹ́ fún wọn pé mò ń gbọ́ wọn lé ní o ẹ dákun ẹ forí mi bò mí nítorí Ọlọ́run. Mo gbọ́ nínú íńtáfíù wọn tí wọn ló yẹ kíjọba ó pardon kíjọba ó negotiate ká pardon kéde fi ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí àwọn bandit kan fi ọ̀rọ̀ wọn sínú budget ìyẹn ló wá gbé mi lọ bí ìrònú ẹlòmíì gbọ́rọ̀ yẹn wọ́n ń bú kì í sọ̀rọ̀ èbú n tó sọ níjùmọ̀ n tó sọ tó open possible kó mo solution wá sí ṣòro Nàìjíríà nínú tó burú jù òun ní heavy owó jíjẹ ìran mẹ́ta la ní Nàìjíríà ìran kan bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn ara wọn burúkú kódà wọ́n fẹ́ràn èdè wọn àmọ́ tí a bá fẹ́ rí àwọn yòókù jẹ ẹ̀sìn ni wọ́n dàbò jù wọ́n sọ pọ́nrọ́ ẹ̀sìn ni wọ́n tẹ̀ ní nǹkan tó fẹ́ achieve bí wọ́n ṣe pè lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi annex tí wọ́n gbà yìí tí wọ́n fẹ́ gbàdájì ilẹ̀ Yorùbá kan nù. àbí tó bá mú yẹn gba gbogbo Niger gbogbo Kwara ó ti fẹ́ tó dájì ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n á fi bójú àmọ́ wọ́n ní dáadáa pé ara dáadáa wọn ni pé wọ́n ní àyà kò sí tí bàwọn dẹrù o lè dẹrù bàwọn pé wọ́n fẹ́ pa ọ́ yóò dúró ní pé ó yá dáhùn ojú ọ̀fà ìlú wọn dẹ̀ jọ wọn lójú ọba wọn jọ wọn lójú àmọ́ àdánwò tó wà níbẹ̀ náà ni pé wọ́n bí ní ipa àwọn làwọn gbọ́dọ̀ control everything lórílẹ̀‐èdè pé àwọn làwọn ní ìlú yìí àwọn làwọn ní orílẹ̀‐èdè yìí project àwọn ni àwọn ọ̀ràn kan bẹ́ẹ̀ àwọn smart oníṣòwò ni wọn kò síbi tá à ń lè ṣòwò dé láyé kódà àwọn ìsábàárì ti owó ìjọba àmọ́ bí wọn ṣe dáa tó ibi tí wọn kù sí ni pé nǹkan oníkan ìbò tó bá jẹ́ nǹkan ìlú mi owó easy fún wọn láti convert ẹ̀ kan sọ di tara wọn kò sí bí wọn ò ti lè pera wọn lọ́ba wọn pera wọn lọ́ba títí ó fi dé Ghana ó fi dé South Africa ó fi dé ìlú òyìnbó rí wàhálà tó tẹ̀lé ìran kan wá bẹ̀rẹ̀ ìran yìí mọ̀ lágbàríkà pọ̀ ìran tó fààyè gbonílé tó fààyè gbàlejò ìran tó fẹ́ lè yọ kíní abẹ́ fún ẹlòmíì fún àlejò pé kó jẹ nígbà tó nǹkan lóyún nú tí ò tí ì mọ nǹkan tí ó fi bímọ ibi ọmọ rẹ̀ ó gbà jáde ó lè yọ jáde tí ó pe mo bọ àlejò mo fi sí ọ láǹfààní àmọ́ àwọn gangan ò fẹ́ràn ara wọn. èébú àti ìpè yẹn fi máa já wọn mọ̀ olórí ibú olóṣì wọ́n gbàgbọ́ pàwọn làwọn kàwé jù ìwé tí wọ́n kà àtọ̀làjú wọn kò ṣiṣẹ́ lára wọn fẹ́ràn ara wọn débi kán dá òṣèlú mọ̀ lára ẹ̀sìn àwọn tí mo wí lákọ̀ọ́kọ́ yẹn wọn tó bẹ̀ òṣèlú ẹ̀sìn wọn ò jẹ wọn nílẹ̀ Ìgbò kò pọ́síbù wọ́n rí pẹ́ẹ́lì ẹ̀ wọ́n dá padà pé ẹ dá padà àwa smart délé yìí lọ ilẹ̀ Yorùbá náà tí wọ́n ń lo ẹ̀sìn láti fi kó wa lẹ́rú láti fi kó wa lómi ọ̀bẹ láti sọ wá dọ̀tá ara wa Operation Khalif Turov
ẹ sọ wọn dọ̀tá ara wọn ká ẹ lè gba tí bẹ lọ́wọ́ wọn. Yorùbá ni wọn rí lò fún jù nílẹ̀ Nàìjíríà yìí. Ẹ lè rí lò fún wọn nílẹ̀ Haúsá, ẹ lè rí lò fún wọn nílẹ̀ Ìgbò. Ìran Yorùbá nìkan ni ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tíjọba Nàìjíríà bínú, àwọn yòókù tó sábẹ́ wọn ni. Àmọ́ o nínú ọmọ tá a bá bí gẹ́gẹ́ bí ètò Ọlọ́run, àwọn ọmọ kan bẹ nǹkan ní nǹkan nínú ọmọ tẹ̀dá bí nǹkan ní nǹkan ní ọmọ o. Ó lè jẹ́ orí tí ń bẹ lọ́wọ́ ẹ̀gbẹ́ ni ó fẹ́ kó jẹ́ tó. Àwọn kan bẹ nínú àwọn ọmọ ó fẹ́ràn ẹbí ẹ̀ débi pé kò sí tí ó lè gbé tọrọ. Òkúta ó wù kẹ́gbọ́n òun sórí ire jòun lọ. Àwọn kan bẹ bẹ́ẹ̀ nínú ọmọ téèyàn bí láyé. Àwọn ọmọ kan wà ń bẹ tó jẹ́ pé ìṣòro ayé tiwọn kèéta kèéro ní gbogbo ayé ẹ̀. Kò gbọ́dọ̀ tẹ̀ wọ́n lọ́wọ́, kò sì gbọ́dọ̀ tẹ̀ lómi lọ́wọ́. Allah. Bẹ́ẹ̀ni bá bí ọmọ mẹ́ta bẹ́ẹ̀. Ànábì ní sawu bayna awladikum fil atiyya. Try to play equality within your children, especially when it's come to giving them gifts. You need to play maturity. Play equality. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí a fi ń control ayé lólórí ẹbí rẹ. Kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta? Justice, equity, and mo gbàgbé ìkẹta. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí a fi ń control ayé lólórí àwọn ọmọ ẹ. Jẹ́ kí justice wà, jẹ́ kí equity wà, jẹ́ kí fairness wà. Ìkẹta nìyẹn. Bẹ́ẹ̀dá bá ti gbé léjú pò ń fẹ́ràn ọmọ kan jọ ọmọ kan lọ. Àdáwò ní ọbẹ̀ yẹn kí ló kó bá Ànábì Yusufu ọwọ́ bí àwọn ọlọ́kànlá yòókù wọ́n mọ̀ pé òun ni bàbá àwọn fẹ́ràn jù. Bàbá àwọn ó wá tó wá lànà pé òun lòun ó kọ̀ọ̀tù àwọn ìyẹn ni wọ́n fẹ́ gbọ́ tí wọ́n fi rán lẹ́wọ̀n. Wọ́n tà lẹ́rú dànù, ó tó kó ẹrú jókòó ẹ̀wọ̀n, ó tó kó ẹ̀wọ̀n. Ọwọ́ adẹ̀ni tó wá padà wá jọba kí wọ́n tó wá tẹríba fún. Ọmọ ìyá mi kí ni màrà tí mò ń bá bọ̀ mo wá wòye ayé lọ ìdánimọ̀ríwò ká náà tí là ó fi kìrọ̀ tún. Wà fi kó lè ṣe ìlàwó ìbúrọ̀ tún. Fàfi kó lè ṣe ìlàwó ìbúrọ̀ tún. Ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share at least 10 times. Ìdánimọ̀ríwò ká náà tí. Mo mọ̀ pé àwọn aláburú wọn á fẹ́ cover mẹ́sẹ̀gì yìí kọ́ mọ́ jáde. Àwọn tára ń fu bọ́ bá ṣe dáadáa ní sára yà fún ọ. Àwọn tí wọ́n mọ̀ pé wọ́n cover program yìí kódà wọ́n fẹ́ flag ẹ̀. Àmọ́ kẹ́ ẹ máa bá mi share rẹ̀ jìnnà. Oore tẹ́ ẹ̀ lè ṣe fún mi nìyẹn o. Kí àwọn èèyàn ó gbọ́ lecture yìí jìnnà níbi ẹ̀ tí ń share tẹ́ like kẹ́ comment. Á jẹ́ káwọn tó ní Facebook gan mọ̀ pé ntọ́jà là ń sọ. Tí wọ́n bá tiẹ̀ ń report wọ́n mọ̀ sọ yìí pé rárá ntọ́jà là ẹ wòye like and love ti bẹ́ẹ̀ report yẹ any report ò ní ṣiṣẹ́ lórí page tẹ́ ẹ bá ti bá mi share 10 times ẹ máa bá mi like ẹ máa bá mi love oore tẹ́ ẹ lè ṣe fẹ́mi nù bẹ́ẹ̀ mi ṣe ń làágùn ṣe wá sí ẹ̀yin náà dá ìsàn yẹn padà fẹ́mi ẹ bá mi share rẹ̀ jìnnà ìdánimọ̀ríwò kan náà. Lẹ́tí làwọn ìbúrọ̀ tún. Fàfi kó lè ṣe ìlàwó ìbúrọ̀ tún. Mo wá wò ó kí ló lè ṣẹlẹ̀. Ọ̀gá wa Gumi akérèmọ́kànlá bí a ṣe wí lọ́dọ̀ wọn nù akérèmọ́kànlá mo rántí pé wọ́n sọ̀rọ̀ pé kán fi sínú budget ó ní ìtumọ̀ kí ni ìtumọ̀ tó ní gan-an mo wá wòye pé ṣé owó jíjẹ kan ló ń bọ̀ yìí mo wòye pé wọ́n ti rí epo nílẹ̀ Ìgbò ní ó kù ọdún 4 tí Nàìjíríà ó gba independence ìyẹn ni ò jẹ́ káwọn òyìnbó fẹ́ tètè lọ. Ìgbà tí wọ́n lọ tán Nàìjíríà dá dúró Nàìjíríà ń control epo owó dé àwọn ọ̀ràn Niger Delta wọ́n bẹ̀rẹ̀ ogun lẹ́yìn bí 20 ọdún lẹ́yìn ìgbà náà gbogbo owó tẹ̀ fi ń tọ́jú Nàìjíríà ìlú àwọn ni ìlú àwọn ò change kò sí infrastructure degrading ló ń bá ilẹ̀ àwọn orílẹ̀ dáko àwọn owó ní ń kó wà wọ́n ni owó àwọn ilẹ̀ fi ń tọ́jú àwọn ọ̀ràn tó kù àwọn ò ní gbà wọ́n bá sọ́dọ̀gbọ̀n wọ́n ja ogun títí tó fi di 2008 mo ní ọjà ogun yẹn dà Ọlọ́run ló mọ iye sójà ló mọ iye ọlọ́pàá tó bá ní Ọlọ́run ló mọ iye ilé tí wọ́n sún ná Ọlọ́run ló mọ iye èèyàn tí wọ́n padà nù ní tìtorí pé wọ́n kílèmù pé rárá àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní fọ́ ọ̀pá epo tọ̀sán-tòru Nàìjíríà wá gbádùn mọ́ pápá láyé ìjọba bàbá Ọbásanjọ́ bí wọ́n ṣe ń fọ́ ọ̀pá epo lọ́tún ni wọ́n ń fọ́ ọ̀pá epo lẹ́sìn wọ́n dẹ̀ proof ẹ̀ pé àwọn ní nǹkan ìjà ogun
tógun ni wọ́n display ara wọn tó bá jẹ́ pé íńtánẹ́ẹ̀tì ti wà ń gbà yẹn tó ti popular ń gbà yẹn ni ayé ọba lanúlẹ̀ tó ọba máa kàn ní tẹ́ ẹ bá rí táwọn Niger Delta ń kó jáde ẹ̀rù ń bà àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun gan láti lọ jagun bẹ́ẹ̀ wọ́n wà lórí bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ ń dàrú ìlú kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Òdì wọ́n pa sójà 9 President Ọbásanjọ́ pàṣẹ ni àwọn irú àwọn alágbára bẹ́ẹ̀ yẹn ó sọ wọn ó pàṣẹ ni pé òun fún yín níjọ́ báyìí kẹ́ provide gbogbo sójà ọjọ́ pé wọn rí sójà mú jáde wọn ní ká dáná sun gbogbo olú ó ń bẹ́ẹ̀ tẹ́ ẹ lọ wádìí nípa Òdì kí ni tí mo sọ débẹ̀ ni pé nígbà tó wá di ìgbà tí President Yar'Adua àti afẹ́ dìbò bàbá Ọbásanjọ́ wá big pé àfi ká mú ọmọ àwọn oníwàhálà yìí ká mú kan ní ọmọ wọn ká fi ṣe vice president kó náà kí wọ́n lè rí ọ̀kánkán ní ìmọ̀ pé ti ń ṣẹlẹ̀ ní kódà lè jàfẹ́ tọ̀ wọn ń ló fa ìrìn àjò Goodluck Jonathan àti bàbá Yar'Adua àwọn méjèèjì wá dà rẹ̀ látara àrìn àjò yẹn wọ́n wá já Niger Delta Commission NDDC Niger Delta Commission wọ́n já ministry rẹ̀ sílẹ̀ ìjọba dá odidi ministry kan sílẹ̀ fún lórí ọ̀rọ̀ àwọn ará Niger Delta tí wọ́n ní epo wọ́n dẹ̀ wá gbé odidi minister sí ìjọba wá kí bọ́nú budget pé lọ́dọọdún bàbá tí ń plan budget ẹ máa plan tàwọn Niger Delta mọ́ o kọ́rọ̀ mọ́ bá yíwọ́ ẹ máa plan Niger Delta mọ́ ní kíákíákíá látòrí bílíọ̀nù budget Niger Delta ó ti wọ tírílíọ̀nù yàtọ̀ fún yẹn àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ ọmọ líle ní Niger Delta pàápàá jùlọ àwọn méjì tí wọ́n lórúkọ jù wọ́n ń dá contract gbà contract 3.something billion contract 40-something billion wọ́n dá gbà lórí àti protect ọ̀pá epo ìjọba ṣe ní olè làáfi sọ nǹkan ẹ̀yin lẹ́ ń fọ́ ọ̀pá epo ẹ̀yin náà ni ẹ máa bá a lè gbogbo ẹ̀ tó bá jọ òun yín tó fẹ́ fọ́ ọ̀pá epo ẹ jẹ́ kó ọmọ wọlé bówó lẹ̀ wá ìjọba ọmọ sẹ́tù yín àti kó sójà síbẹ̀ láti sọ mọ́ ẹ̀yin náà ni ẹ máa sọ ẹ gbà ní contract wọ́n jẹ́ ṣé bẹ́ẹ̀ ó dẹ̀ pé ìjọba ó pé àwọn náà àwọn ọmọ líle ìlú wọ́n ti di multi-billionaire ìjọba tó wá ní stipend tí wọ́n ń fún àwọn ọmọ ìlú wọn lóṣooṣù bóyá 50,000 àbí nǹkan mìíràn tíjọba ń fún wọn gbogbo bí ẹ ṣe ń ṣe yẹn Òkè Ọya kì í gbàrú ẹ̀ argument ti dìde lórí pé sáwọn nìkan ní ẹjẹ Nàìjíríà ni báwọn bá ní ọmọ líle sí Òkè Ọya ọ̀nà ọmọ líle ni ọmọ líle pọ̀ lókè Ọya ju tí wọ́n lọ àwọn ìyá ń wò rẹ̀ ni lórí ìyẹn ni wọ́n wà tí ní 2002 tí mi bá ṣe mistake ńlọrọ Muhammadu Yusuf tó dá Boko Haram sílẹ̀ ńlọrọ rẹ̀ wọlé o nǹkan méjìlá jẹ́dà tó gbé dání ó ní Boko Haram lọ́dọ̀ tó mú anybody tó bá ti kàwé haram ní lọ́dọ̀ o lè lọ ẹ pa gbogbo western education ti kì í ṣe literacy ló ń bá jà western education ló lóun ò fẹ́ torí literacy náà ni kéèyàn ka Arabic ara literacy ni èyàn lè mọ̀ nípa Germany èdè Germany ara pé yẹn wà literacy náà ni àtàwọn nǹkan bẹ́ẹ̀ ara ọ̀làjú ayé ni pé lọ́dọ̀ tòun o Muhammadu Yusuf òun ọ̀fẹ́ tí ń jẹ́ àkàwé náà torí ìwé ń kó àwọn èèyàn ní nǹkan tí wọ́n fi takùtọ̀ náà ẹlẹ́ẹ̀kejì àjẹ́dá rẹ̀ ó láwọn ó múra àwọn ṣetán ó yẹ káwọn dá odidi ìlú ní káwọn káàfọ̀ àwọn ibìkan jáde lára Nàìjíríà káwọn náà dá dúró kò síjọba tí ó wà níjọba nígbà náà tí ó gbàrú yẹn láyé ìyẹn ló fi dìjà láàrin ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ó fi dìjà pẹ̀lú àwọn ọmọ ológun ọ̀pọ̀ ẹ̀mí sùn wọ́n padà gbé wọ́n ti mọ́lé láàrin ọdún díẹ̀ wọ́n ti gbé àkókò àwọn ọmọ ẹ̀ sọ pé kò kú ẹ̀yìn lẹ́yìn ń bọ̀ orí wọn dá sí wọ́n bẹ́ jáde wọ́n láwọn àwọn òkú fẹ́ẹ̀ kan kúrò nínú òòlù wọ́n bọ́ sínú igbó wọ́n yan ọ̀gá tuntun wọ́n yan ọ̀gá wa Ṣèkáù ti sọ pé àmìnì nánú Ahlus-Sunnah wal-Jamā'ah ẹ ti mọ̀ bí ṣe máa kà òun wá débẹ̀ ó wá ìpúfù kìíní yẹn débi pé wọ́n ànẹ́sì ẹ̀ tó fi wọ Cameroon tó fi wọ Niger wọ́n tó fi wọ Chad ní ànẹ́sì ti ń jẹ́ Boko Haram wàhálà yẹn ti wá kárí ilé ó ti kárí oko lórí bẹ́ẹ̀ làwọn olóṣèlú wá hijack ẹ̀ ntí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ kì í ṣe pé ká máa jíyàn pé ká máa gbowó ni wọ́n fi bẹ̀rẹ̀ àwọn olóṣèlú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lò láti gba ayé ìjọba Buhari
ní ẹ bẹ̀rẹ̀ sí ní lò kí ni wọ́n fi ń lò láti gba ayé Jonathan, Goodluck Jonathan kí ni wọ́n fi ń lò ní pé láti fi bà ìjọba lórúkọ jẹ́ ení ìkejì báwọn ọba rí owó gbà bíi ti Niger Delta àwọn náà máa kó ọmọ iléèwé pamọ́ nílò fati Chibok gẹ̀ ìjọba negotiate ni bílíọ̀nù tó ju ti Niger Delta lọ àgbà sọ́rí pamọ́ ká àwọn kan wà lábẹ́ wọ́n tún wá rí wípé ok tó bá jẹ́ pé ọ̀pá epo làwọn yẹn ń fọ́ bóbi tó bá ti owó ìbí mání sàìtì wà àwọn náà wọn lọ gbà á ẹni ọba bídà kọ́ wá rẹ̀ ibi tí wọ́n ti ń take over mining site ibi tí wọ́n ti ń wa gold ibi tí wọ́n ti ń wa lithium ibi tí wọ́n ti ń wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ìlú òkèèrè ń bá wọn fọwọ́sowọ́pọ̀ wọ́n ń gbé helicopter wá láti wá kó nǹkan tí a bá ti wà àwọn náà ń kó nǹkan ìjà ogun wọ́n ń kó fún wọn wọ́n ń fún wọn ní dollars tó ga bí òkè wọ́n ń fún wọn àwọn ọ̀dọ́ ń rí owó wọ́n ń wò pé kí n lọ́dọ̀ àtọ́ báyìí ìgbádùn kí làwọn ń gbádùn tẹ́lẹ̀ bí wọ́n bá pa àwọn ẹgbẹ́ kan náà làwọn kù ọbẹ̀ tà káwọn ọmọ gba owó yìí kìíní yẹn bẹ̀rẹ̀ sí ní fẹjú bó ṣe ń lọ nìyẹn àràbà tó ra mú odò ń gbà rèrè. ń gbà rèrè àwọn tó máa wẹ̀ ń bodò lọ 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 àwọn tó máa wẹ̀ ń bodò lọ. ìgbà tó yá wọ́n ní ṣèkà òkú lójú ogun mo sọ bí wá sí tó ṣe lọ mo ní ká ló sọ fún yín kó o bọ́ sí kòkó wà mí kan kó change orúkọ ọ̀sẹ̀ yìí láṣìírí tú ẹ̀ka lórí news ni tí wọ́n sọ wípé ìgbà tí ìbọn bá ó padà lọ sẹ́tù sílùú Kaduna tí wọ́n jẹ́ Alhaji Garba tí ó sì tọ́jú ẹ̀ lórí ìbọn tọ́ba kó tó di pẹ́ nìkan ọmọ ibi tọ́padà lọ mọ́ ó ti gbẹ̀tọ́ tiẹ̀ ọba tiẹ̀ lọ nìyẹn mo ṣe sọ bí wá sí tó mo ṣe kọjá lọ eléyìí ní nǹkan tí ń dá wàhálà sílẹ̀ ló jẹ́ kí bàbá Gumi ó sọ pé kíjọba ó negotiate kíjọba ó wá fi wọ́n sínú budget bí wọ́n ṣe fi ti Niger Delta sínú budget ó ti gbàgbé pé níjọba bá lọ tó ṣe mistake ẹlẹ́ẹ̀kejì àwọn wèrè ilẹ̀ Yorùbá náà bẹ tí wọ́n burú gan o wọ́n rò pé Yorùbá jẹ́ ń tu ni o àwọn náà ó gbé tiwọn náà dìde gbogbo ẹ̀ ó gbóná with intention pé àfi kíjọba fi àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá káfà náà sínú budget tó bá wá rí bẹ́ẹ̀ bíjọba ò bá lè delete ta kọ́kọ́ torí tí a bá delete ta kọ́kọ́ ogun òde tíjọba ò bá lè delete ta kọ́kọ́ kán kúkú fẹ́ kan gbà yí pé tó àwọn tó dá wàhálà yìí sílẹ̀ ti dá sílẹ̀ tí a bá ní ẹ fi sínú budget yẹn rántí àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá náà owó tẹ̀ fi negotiate ẹ̀kú fẹ́ kan máa pín fún wọn ká gbé lálàáfíà ká fìfọ̀kànbalẹ̀ gbáyé owó yẹn ò lè tó owó táwọn olóṣèlú jí pín láàrin ara wọn àwọn kan bẹ lókè wọn ń tàbọn. wọ́n ń tàbọn àwọn bẹ nílẹ̀ wọ́n yọ̀bọ̀n àwọn kan bẹ lókè wọ́n ń tàbọn. àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bèèlè bá ìláyé wá ìdù ọba ẹ̀dá ọba pẹ̀tù sí wọn lọ́kàn káràmú ká lè rojú sáré ní olúwa mi ká lè rojú sáré ní olúwa mi ká lè rojú sáré ní olúwa mi o ká lè rojú sáré ní olúwa mi ká lè rojú sáré ní olúwa mi. solution number one kíjọba ó kíyè sáàrin yẹn ọ̀rọ̀ Niger Delta ló fà á tí Gumi fi sọ pé bẹ́ẹ̀ fi mọ́nú budget bẹ́ẹ̀ ṣe ná tírílíọ̀nù lé àwọn ọmọ líle ọ̀hún yẹn lórí ẹ wá ná sílẹ̀ Haúsá náà kẹwà ó ń try láti propose pé kẹwà fi àwọn ọmọ líle yìí kẹwà fi wọ́n sọ gbogbo orúgbó gbogbo bíi mining site kọjá páwọn náà ni wọ́n mọ̀ sọ tí wọ́n tó ń gbìyànjú láti sọ nìyẹn tẹ́ ẹ bá rò pé lè wọ́ọ̀kì àwọn dá mi lójú tíjọba bá yìí dá wò tó bá yìí dán wò àwọn ọmọ líle ilẹ̀ Yorùbá tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ ó kálukú náà fọ́n jáde ni a jẹ́ pé n tó ṣe gbowó lọ́wọ́ ìjọba ni tó bá wá rí bẹ́ẹ̀ pírẹsidẹ́ǹtì wa olóríire tó bá kọjú sí ọ̀tá tó bá kọ̀yìn sí ẹ̀gàn lọ́fà àmọ́ tó bá kú wọn nìkan kò tẹ́ wà ara rẹ̀ ká. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀ ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture
for the management of high blood pressure. Kí gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn kó wá gbígbà. Gbogbo ìdààmú orí fífọ́, ara yíyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Egbògi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́ mo lè sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọ̀rọ̀. a ò ní rí ogun ikú òjijì a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ wàhálà wa ò sì ní já sásán láyé o. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé. tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. Ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀, ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. Síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora.